bá nídìí ọmọ ẹjọ́ mẹ́jọ ò gbọ́dọ̀ ya wèrè àwọn tó bí tó péjọ mẹ́jọ wọn àná ya wèrè ó gbọ́ rí tó bá ń kéjì wọn ọmọdé yìí máa rorò wọn àná máa burú àbí wọn ò ní sọ pé ó fẹ́ ya wèrè àánú àwọn ọ̀dọ́ ìlú yìí ló ń ṣe mí wọn ò dẹ̀ jẹ̀bi ohun táwọn bàbá wọn ṣe ni àwọn náà fẹ́ gùn lé kò dáa kéèyàn wà kó máa hùwà ọ̀dàlẹ̀ ó ti yẹ yín ẹnì kìíní dìde wọ́n fẹ́ gbà wálẹ̀ àdúró tì ẹnì Awólọ́wọ̀ ẹnì kejì dìde wọ́n fẹ́ gbà wálẹ̀ Abíọ́lá àdúró tì ẹnì kẹta ló tún dìde yìí o ṣáà fẹ́ máa ṣẹrú lọ ni. ó rẹ gbogbo àwọn ọmọ wa tó jáde iléèwé yunifásitì tó kárí ẹ̀yìn Cambridge Egba Cambridge kìnnìkan ṣọ́ọ́ríṣẹ́ ẹ lọ sọ́hún wọ́n ríṣẹ́ lọ́hún ẹni yìí dẹ̀ nílé pé òun máa ṣe gbogbo ẹ̀ ká máa ríṣẹ́ ká máa rí gbogbo ẹ̀ káwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ ṣẹ́ ká máa ṣe nǹkan kan ẹni ó ṣe òun ló ọ̀dẹ̀ ti gbàgbé pé òun ló ń fi àwọn sípò tó Bọ́lá Ahmed Tinubu ó jókòó báyìí kò dúta rẹ̀ kò kọ́ gbogbo àwọn ọmọ ẹ̀ kó sọ pé ó yà wọ́n ní kó lọ fún gómìnà wọ́n ní kó lọ fún kinní kan ó ń fi àwọn ọmọ ọlọ́mọ sí gómìnà ó ń fa àwọn ọmọ ọlọ́mọ sí mínísítà ó ń fa àwọn ọmọ ọlọ́mọ sí chairman kí ló wá dé ńgbà títí ẹ̀ wá dé yìí là wá lè dúró tì mo fẹ́ fún sample kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ilé ìwé ẹ̀mẹ́ta la ń lọ làwọn ọmọ wa ń lọ lójúmọ́ ẹ̀mẹ́ta abẹ́ẹ̀kọ́ nígbà tí Jákàndé sọ di ẹ̀kan bó tilẹ̀ jẹ́ pé ńṣe ló kọ́ àwọn kìnìyàn tí ó ga jù báyọ̀ àwọn òkú dẹ̀ dúró wọ́n kàn páànù ẹ̀ wọ́n ṣe classroom foundation tí Jákàndé tó ṣe sílẹ̀ Tinubu débẹ̀ Bola Ahmed Tinubu senator ó débẹ̀ ó mú foundation yẹn àwọn ọmọ ìbújò bá ń rọ àtẹ́gùn a máa fẹ́ lù wọ́n omi òjò a máa ṣàṣì wọn lára ó mú kọ́ ó fi window sí gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀ èyí tó ṣe gbé ní kínní ó mú àwọn kan ó kọ́ wọn ó dẹ́kìnì wọn ó gbé olókè méjì olókè mẹ́ta bí secondary school ó ṣe àwọn ẹ̀ lọ àwọn primary yẹn àwọn yẹn tó yẹ pé wọ́n lọ school lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kò sí yẹn mọ́ ẹ̀ẹ̀kan ṣe ni gbogbo wọn àwọn tó ń lọ láàárọ̀ tó ń lọ lọ́sàn-án tó ń lọ lálẹ́ ẹ̀ẹ̀kan náà ni gbogbo wọn máa lọ àwa àwòkọ́ṣe yẹn lẹ́yìn yẹn ó dìde tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé 20 local government náà fún wa nílùú yìí tó bá yẹ kó rí 20 local government yẹn láàyè níní títì tó dáa tó àwọn títì tẹ́rí wọ̀nyí ẹ̀ lè rúrú ẹ̀ a jẹ́ pé 20 chairman lẹ́ máa rí àbí 20 chairman yẹn in each side ẹ̀ tó bá ṣe títì mẹ́ta lọ́dún gbogbo yẹn máa dúpẹ́ ni àbí ṣùgbọ́n sì ó slate ẹ̀ ó mú ó fọ́ sí wẹ́wẹ́ ó fi SCDA méjì kúnbò míì SCDA mẹ́ta kúnbò míì àbí now ìwọ jẹ́ chairman sí Kosofe òun jẹ́ chairman sí SCDA Àgbòyí òun jẹ́ chairman sí SCDA Ìkòsì ìwọ ṣe títì mẹ́fà láàrin ọdún kan òun ṣe títì mẹ́jọ láàrin ọdún kan òun ṣe títì méjìlá láàrin ọdún kan tó bá jẹ́ pé ẹnìkan tí ló wà bẹ́ẹ̀ iṣẹ́ òun la máa rí àyípadà sí rere yẹn ẹ lọ sáwọn other state ṣe bẹ́ẹ̀ ìyàwó ló sì títì lẹ bá débi ẹ lọ sáwọn other state even federal road wọn gan kò wá òkè dípò street àárín ìlú ní tèmi àmọ̀ràn mi sí wọn ni pé bí wọn bá fẹ́ fi ọjọ́ ọ̀la wọn ṣeré kó
kóníkálukú lọ rorí ẹ̀ wò dáadáa ẹni tọ́pọlọ ẹ̀ bá ti sá lọ síwájú kó bẹ̀rẹ̀ sí níbẹ̀ pé kó padà wálé. Gbogbo wa gbọ́dọ̀ dúró ti aṣáájú ni. Tó bá débẹ̀ ara dẹ̀ wá ara rọ̀ wá. Ṣùgbọ́n tó bá yẹ pé báyìí ni wọ́n fẹ́ kó ṣe máa rí lọ. Tó ṣùgbọ́n èmi ò gbàdúrà kò rí báyìí lọ. Ẹni tó lè ṣe nìyẹn. Ẹni tó lè mú wa délẹ̀ Kénáánì nìyẹn. Ẹni tó lè yọ wá kúrò ní oko ẹrú tó ló ní mission fún wa. Ó dẹ̀ máa ń sọ̀rọ̀ ó dẹ̀ mú ìlérí ẹ̀ṣẹ̀.